ẹ gbọ́ ta ló nílé nínú Muyideen àti ìyàwó ẹ̀ Ìbùkún. Ta la lè sọ wípé ó ní 100% right lórí ilé tí wọ́n fi owó donation kọ́ fún Muyideen sínú Àgbàlá Gabriel Estate. Afa Alufulani lójú béèrè ńlá ìsíta fún gbogbo wa pẹ̀lú bá a ṣe mọ̀ wípé ìgbéyàwó alárédè táwọn olóyìnbó ń pè ní court wedding ó ní Muyideen pẹ̀lú ìyàwó ẹ̀ Ìbùkún ṣe. Ṣùgbọ́n báyìí tí okùn ẹ̀mí ìgbéyàwó wọn tó ti mì lóńjó bí pé yóò já lónìí yóò já lọ́la, táwa ló lè claim 100% right lórí ilé tí wọ́n jìjọ ń gbé nínú Àgbàlá Gabriel Estate láàrin àwọn méjèèjì, pẹ̀lú bí Muyideen gan ṣe ń claim pé òun ò kọ ìyàwó náà claim pé òun ò kọ́kọ́ àmọ́ òun ò lè kó lọ bá nínú one room tí ó ń gbé nísìn. Ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ jẹ́ kọ́ ẹ̀kọ́ ńlá nínú fọ́nrán yìí pẹ̀lú àwọn àlàyé tí amòfin àgbà kan ṣe pẹ̀lú Afa Fulani nípa ọ̀rọ̀ property Muyideen. Ṣé Muyideen ló ní 100% right lórí ilé náà láti claim pé tòun ni àbí àwọn méjèèjì ni wọ́n jìjọ ní right sí ilé náà? Ọ̀rọ̀ ńlá lélẹ́yìí iṣẹ́ ẹ̀yin èèyàn tẹ́ bá ṣe wá darapọ̀ mọ́ ìkànnì DigiNaija Television ẹ jọ̀ọ́ ẹ máa bá mi click lórí subscribe and follow button tẹ́ ẹ̀ ń wò lójú ìwòran yín kẹ̀sì máa bá mi like and share ètò yìí torí ọ̀rọ̀ Muyideen, ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Muyideen àti ìyàwó ẹ̀, ọ̀rọ̀ tó yẹ kí gbogbo owó kẹ́kọ̀ọ́ kan àbí mi nínú ẹ̀ ní láì wá gbà wá lákòókò púpọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán yẹn wọlé mò ń padà bọ̀. irú eléyìí tó wá ṣẹlẹ̀ yìí sà ọkọ ti acquire property yìí before ọkọ tó lọ ṣe wedding fúnra wọn wọ́n ti wá ṣe wedding nísìn. Ṣé òfin wá gbà wípé kí wá ní gain ìyàwó àbí kí ló fi sọ nípa property yẹn? Ṣé wọn pé tọkọ àti ìyàwó bá ti fẹ́ra wọ́n sì wọ́n ti dọkọ tìyàwó nìyẹn. Gain ìyàwó ó ní bẹ́ẹ̀ òun náà mo ti sọ dẹ́ẹ̀mẹ́ tó òfin ti la àwọn nǹkan kan lẹ̀. Gain ìyàwó ni pé ká ní pé kò ní kọ́bọ̀ gan síbẹ̀. Ṣé lásìkò tàbí wọ́n fẹ́ra wọn ló wá sọ kó má tẹ̀ ní kọ́bọ̀ síbẹ̀. Oṣù ní sọ pé kò ní kọ́bọ̀ síbẹ̀. Òfin á mọ̀ pé ó máa pàdánù àwọn nǹkan kan lásìkò tó ń ṣe pírójẹ́ẹ̀tì yẹn. Fún àpẹẹrẹ bóyá ó yẹ ká máa jẹran mẹ́rin torí pé wọ́n ṣe pírójẹ́ẹ̀tì bóyá ilé ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ń jẹ tàbí pọ̀nmọ́ náà jẹ tàbí jọ́ tó máa fi ẹ̀fọ́ lásán tó máa fi jẹ́. Ó yẹ kó ra aṣọ 6 lọ́dún kan torí pé wọ́n ti pírójẹ́ẹ̀tì bóyá aṣọ 2 lọ́kọ́ wá rà fún. Ìyàwó náà ti ń fara da àwọn nǹkan psychologically contribution tìyàwó nìyẹn. Tó lòfin ti wá sọ pé òkè tó bá jẹ́ pé bàbá jọ fẹ́ra ni wọ́n wà acquire property kọ́bọ̀ ọ̀tọ̀kọ̀ ẹ̀ bá má sílẹ̀ tàbí kọ́bọ̀ ìyàwó ìbá má sílẹ̀ àwọn òṣèlú wà fún fara sí nígbà tí pírójẹ́ẹ̀tì ń lọ ẹ̀sẹ̀ jáde àwọn tó bá ti ra ní ìgbà tó bá jẹra kọ́lé tàbí jẹra acquire property. ẹ sà barista sà àwọn eléyìí ò wá jẹra kọ́lé o, wọn jẹra kọ́lé kankan, wọn jẹran 4 wọn jẹran 3 ayé ló dáwó fún wọn. So ìyàwó lè máa sọ pé kí ni géèmì o ó bí ayé tó dáwó yẹn wọn àmọ́ ìyàwó àti wọ́n ń da. Kẹ́tí mo sọ ní pé bàtà àwọn èèyàn tí wọ́n dá owó yẹn fún ọkọ wọn àmọ́ ìyàwó wọn torí ìyàwó dá. Torí ọkọ náà fi dá. Torí ọkọ ni. Ó dàbí mí ìka sọ pé bóyá ìyàwó wà ń bẹ̀ gan ó lè torí bẹ́ẹ̀ kó má dáwó. Bàtí wọ́n rí problem ẹ̀ wọ́n mọ reason. Ẹlòmíì kan máa wà lára àwọn tó dáwó yẹn tó yá tó bá mọ ìyàwó rí tó mọ̀ sí ìyàwó ìkan mi jẹ́ ẹ̀fẹ́ kó benefit irú owó mi ó lè má da. So àwọn tó dáwó torí ọkọ ni wọn àmọ́ mọ́ ìyàwó. So ìyàwó mọ̀gbà tí ò dúró rárá kò lè fọṣọ. Màkà sọ pé kẹ́sì tọkọ ìyàwó ó mọ̀gbà tójú rọ̀ ó lè fọṣọ. Tó ń sì kò sí mbẹ̀ rárá. Tó tọkọ bá sọ pé kò ní pín bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ó lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá wá lọ sí kóòtù pé kí kóòtù tó yẹ kóun ní pé á mú ẹ̀rí tó dájú wá mú reason wá bádájọ́ bá wá gbé yẹ̀wò tó bá di pé ọ̀rọ̀ ẹ̀ ní mẹ́rì. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ń wo ìgbà tí àwọn èèyàn ti dáwó torí tọkọ ìyàwó dẹ̀ wá dé ní ẹ sà àwọn tí wọ́n dáwó kọ́lé fún ọkọ àwọn náà tó dáwó ṣe ìyàwó fáwọn méjèèjì. Dẹ́ẹ̀mọ́ pé wọ́n fi dẹ́ẹ̀mọ́ ẹ̀ẹ́kù pé àìsíra ọkọ yẹn náà ni wọ́n wò.
wọ́n mọ̀ pé kò ní ilé wọn kọ́lé fún. wọ́n mọ̀ pé kò níyàwó bóyá wà financially incapacitated wọ́n tún fi decide láti tó ní benefit. ìyàwó náà ti fún yẹn náà ara pé wọ́n torí ọkọ ni ẹbí pé láti bẹ̀rẹ̀ ọkọ ni wọ́n mọ̀ ọkọ ni wọ́n kọ́lé fún. ìyàwó fọkọ ìyàwó náà ti wá wọlé. Unfortunately, mo ti bọ́dà pé kò sọmọ láàrin wọn. Kò sọmọ àti ìbímọ. Káwá tẹ́sí ọmọ wà báyìí. Bẹ́nẹ́tìtì tọmọ bá wá ní olùdí ìyá ẹ̀. Orí ọmọ náà ló padà máa jogún bàbá ẹ̀. Tó tó bá jogún bàbá ẹ̀ o, ó ti wá sí ìgbà tó ní lọ́wọ́ bàbá ẹ̀ náà tó ti máa tọ́jú ìyá ẹ̀. Bọ́ọ̀lù ti fẹ́ tó torí pé wọ́n ti kọ́ra wọn, ọmọ má tọ́jú ìyá ẹ̀. Tó wá lè jẹ́ pé ara bẹ́nẹ́tìtì tọmọ ní lọ́dọ̀ bàbá ìyá ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tiwọn ẹ̀ báyìí, gbogbo nǹkan táwọn tán dáwó ìtàn ti torí ọkọ ni wọ́n ti ṣe. Ìtọ́kọ bá fẹ́ o lè fẹ́ tó kí o bọ́yá jẹ́ kàtà o kí n fún ẹni 30% síbẹ̀. Ó lè fẹ́ o lè fẹ́ pé personal property mi nílé mo ti àkwáyà ẹ̀ kí n tó fẹ́. Aláwọ̀. Mọ̀gbà tó jò rọ̀ rárá. Aláwọ̀. 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 Wọ́n ká sọ pé ńgbà tó fẹ́ ọkọ lobìnrin kọ́lé. Bóbìnrin àtọkùnrin ṣe jọ máa pín tó bá jẹ́ pé ọkùnrin náà ló kọ́lé ńgbà tó ti fẹ́yàwó. Bẹ́ẹ̀ náà ni obìnrin àtọkùnrin náà ṣe máa kọ́ ọlọ́sìn jọ máa pín. So nínú statutory marriage, ọkọ lè jogún ìyàwó. Ìyàwó lè jogún ọkọ. Yàtọ̀ fún traditional tó jẹ́ pé àwọn ọmọ ló máa ń jogún òbí. Ọkọ ń jogún ìyàwó. Ìyàwó ìjogún ọkọ. Ní ti ìgbéyàwó ìbílẹ̀, àwọn ọmọ ló máa ń jogún àwọn méjèèjì. Táwọn ọmọ bá kàn sí kéré nígbà tí bàbá kú, ìyá bá wọn bójú tó kàn fi dàgbà ni. Tàbí tó bá jẹ́ ìyá ló kú tí àwọn ọmọ kéré, bàbá ń báyàwó ń bá àwọn ọmọ bójú tó táwọn ọmọ fi dàgbà ni àwọn ọmọ ló máa jogún ìyá wọn, àwọn ọmọ ló máa jogún bàbá wọn. Ṣùgbọ́n ní ti court marriage, ọkọ lè jogún ìyàwó, ìyàwó lè jogún ọkọ. Ẹ̀bá àwọn gan ló kọ́kọ́ máa jogún ara kó tó kan ọmọ. Orí joint property ni. Ó lè ní pé bàtọ́ kọ́ kú, property yẹn ti di ìyàwó ti inherit ẹ̀. Lédè mi yé yín. Àgbọ́yé. Tí a bá wá kú, làwọn ọmọ tẹ̀ wá jogún property kí ìyá wọn jogún lọ́dọ̀ ọkọ ẹ̀. Bó bí tí wọ́n ṣe rí báyìí, ẹ̀sọ̀ ló gbà. Lòbí ni wọ́n ti kọ́lé fọ́kọ. Tọ́kọ bá kàn sílẹ̀ kó máa gbélẹ̀ fún àlàáfíà àgbò tiẹ̀ ti ya lọ náà. Tó fi lẹ̀ tó bá gbé lọ kóòtù lásìkò tó wà kò tí ì lè jáde o. Torí tọkọ tìyàwó tìjọ ni wọ́n. Wọ́n àti ìjọ lọ kóòtù. Ìyàwó wọn. Marriage wọn sì wà intact. Ó sì wà intact. Tó bá bẹ̀rẹ̀ pé àtòrípò ti ti délẹ̀ fún kó wá di ọ̀la ọ̀túnla kó wá lóun fẹ́ ta lé mọ lórí. Láì tí ì lọ sí kóòtù láì tí ì ṣe pé wọ́n túra wọn ká. Láì tí ì ṣe wọ́n túra wọn ká. Ẹ̀sà ókè tó bá já sí pé gbà tí wọ́n wá ń kọ́lé fọ́kọ lọ́wọ́ wọn tí ì parí ilé yẹn lòun àti ọmọbìnrin yìí láti jọ ń rí wọn papọ̀. Ìyàwó mi tí mo fẹ́ rí o àti dájọ́ wedding sọ́nà pọ̀ tí wọ́n tí ì parí ilé. Àní nǹkan tó fi wò ní ọjọ́ tí wọ́n bá ìtàkà bá ti fẹ́ ra. Àwọn ìwé ìdájọ́ ẹ̀sọ́ náà tán káńsù. So ìtàkà bá tó fẹ́ ra yẹn náà tí ó di tọkọ-tìyàwó. Ẹ̀rù ti sọ lẹ́ẹ̀kan téèyàn bá kó lọ ní 15 years. Tí ò bá lọ kóòtù láti lọ divorce ìyàwó ẹ̀, kò lè máa claim pé kì í ṣe ìyàwó mọ́. Tọkọ bá lọ kóòtù pé òun ò fẹ́ fẹ́ ìyàwó mọ́ tí ìyàwó bá tẹ̀lé pé èmi kẹ̀ mi ò divorce nǹkan kí ló máa ṣẹlẹ̀. Àwọn àgbà ẹgbẹ́ tó bá ní ìdí pàtàkì a lè torí àgbò méjì mo lè ní àkóso tó bá di ibi pé tí ẹ̀mí bá pẹ́ tí ìsìn bá kọ́lẹ̀ tí ò bá pa mí máa pa. Ẹ̀jẹ̀ máa fẹ́ ni tó fẹ́ kọ́yàn náà ní ìdí pàtàkì tó fẹ́ fi kọ́ tó máa gbé síwájú adájọ́. Adájọ́ bá dẹ̀ ìmọ̀ tó mẹ́rin jẹ̀ wọ́n á ní kí tipátipá sí èèyàn méjì pọ̀. Wọ́n kàn lè gbìyànjú torí kọ́ọ̀dù kì í tètè fẹ́ gbìyàn méjì ká. Wọ́n lè gbìyànjú pé kán lọ dájú kán lọ ṣe amicable settlement between them. Tán bá wá dúró nìyẹn tí yẹn náà bá forí tán fún kọ́ọ̀dù àbàbà tí wọ́n ká ni. Torí wọn ní fẹ́ kíkan pa kíkan wọn dẹ̀ ní fẹ́ kíkan ní hypertension tó ní pé ó wà nílé ọkọ tàbí pé ó níyàwó. Wẹ́ẹ́dẹ́ àwọn èèyàn náà tún ṣe pàtàkì sílé ẹjọ́.
ẹ mọ̀ pé kéèyàn méjì náà tó lè sọ pé àwọn fẹ́ kọra wọn wàhálà náà ti pọ̀. So à á mú ìdí pàtàkì wá bóyá ó ṣàgbèrè ni o bóyá ó wà violence ni o bóyá ìgbéyàwó yẹn gan kò sí àǹfààní kankan ní ibẹ̀. Àǹfààní tá à ń sọ kì í ṣe torí pé yóò bímọ o. Èèyàn ò lè kọ̀yàwó pé torí kò bímọ. Nínú òfin. Lábẹ́ òfin ò lè sọ pé àtorí kò bímọ ni mo ti fẹ́ kọ́ ọ́. So ẹ̀yin náà máa gbé yàtọ̀ fún ẹ̀sìn mùsùlùmí for better for worse ni. Bó wá sọ pé àtorí pé àbí tó bá jẹ́ pé ó tàn jẹ bóyá lómi ìmọ̀ ẹ̀ kó wù ní wúùbù kó tó di pé ó fẹ́ ọkọ. Dédé mi yé yín. Bó wá jẹ́ pé lẹ́yìn tó fẹ́ ọkọ tán ló ṣẹ̀ wá ń jẹ́wọ́ nítorí òdi tàbọ́sàn gbà kan wọ́n ti yọ wúùbù ó tan ẹni yẹn fẹ́ nìyẹn. Lẹ́yìn bá ti tanra ẹni nínú ìgbéyàwó ó wà lára condition tí wọ́n fi lè divorce wọn. Ṣùgbọ́n ká ló ti jẹ́wọ́ fún bẹ̀rẹ̀ àmì ìníwúwo obìnrin bímọ tó torí bẹ́ẹ̀ tó pàpà fẹ́ kò wá lè sọ pé torí bẹ́ẹ̀ mọ́ ó wá sọ pé òun ò lè fẹ́ mọ́. Ṣùgbọ́n tí ò bá ti gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá kàn jẹ́ pé bóyá naturally ọlọ́run tí ì sọmọ ni èèyàn lè wá sọ pé torí ìyàwó mi ò bímọ mo fẹ́ kọ́ ọ́. Ṣùgbọ́n àwọn ìdí pàtàkì míì pọ̀ téèyàn lè fi kọ ìyàwó bóyá ìgbésẹ̀ tó ń gbé ó lè ṣe àkóbá fọ́kọ àbí ìgbésẹ̀ tí ọkọ gbé ó lè ṣe àkóbá fún àlàáfíà ìyàwó ó lè torí bẹ́ẹ̀ kọ́ àbí bí ó jẹ́ nìkan tó jẹ́ pé ó ti wà very aggressive ó ti wà violent tó jẹ́ pé ọkọ tàbí ìyàwó á ti máa wí pé tá a bá jọ ń gbé pọ̀ bí ilé ọjọ́ kan ló máa pa mí tàbí tó bá ń ṣàgbèrè àgbèrè wà lára condition téèyàn fi lè kọ́kọ́ tàbí tó fi lè kọ ìyàwó tó bá rẹ́ẹ̀rí ẹ̀ fi ìmúlẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí so wọ́n sì ṣe wà yẹn wọ́n sì jọ ní lílójú tó mọ́ lé mí. ilé yẹn ní sí wọ́n jọ ní ni. Torí wọ́n sì jẹ́jọ́ tọkọ-tìyàwó wọn àti lọ kóòtù wọn àti divorce. Ó ga o. Torí property ọkọ property ìyàwó wọ́n sì lè jọ máa lò ó nígbà tí wọ́n bá jọ wà ní tọkọ-tìyàwó. So kí Muyideen tó lè máa kílìmù lé báyìí mo gbọ́dọ̀ lọ kóòtù pé mo fẹ́ divorce kì í ṣe ìyàwó mi mọ́ á dẹ̀ ní property tòun nìkan ni amú ẹ̀rí wá. Ìyàwó náà tí ìyàwó náà bá dẹ̀ sọ pé àwọn jọ ní ni ìyàwó náà mẹ́rin wá. Ìyàwó náà lè wá kó láwọn jọ ní ni kó náà mẹ́rin tó pàtàkì wá tó fi lè sọ pé àwọn jọ ní kájọ báwọn pín ní ratio. Wọ́n á pín ní ratio. Mú ratio tiẹ̀ wá. Ìyàwó gan lè sọ pé ratio 30-70 ní pé kílẹ̀ ẹjọ́ fóun ní 70. Kó fọkàn 30. Aláwọ̀. Ọkọ̀ náà dẹ̀ lè wá kó sọ pé 100% ratio nìkan ló ní. Ilé ẹjọ́ wa bá wọn gbé yẹ̀wò pẹ̀lú ẹ̀rí táwọn méjèèjì bá wá mú wá àwọn òbí tó máa gbé ká. Ọ̀rọ̀ ńlá leléyìí o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ńlá gidi rèé ẹ dẹ́kun bó ni Muyideen ṣe ṣègbésí ayé ara ẹ̀ sí báyìí torí ó ti wọ gàù báyìí o gẹ́gẹ́ bí o tí abòfin àgbà sọ wọ́n ní Muyideen ò lè kàn ṣàdédé divorce ìyàwó bẹ́ẹ̀ ni kò sì lè ṣàdédé sọ wípé òun ló ní total right lórí ilé náà because they are legally binded by the court and until tí Muyideen bá tó lọ sí court tó jáwèé fún ìbùkún tó jẹ́ ìyàwó ẹ̀ tó sì prove with evidence pé ìdí tó ṣe fẹ́ fi kọ ìyàwó òun sílẹ̀ lélẹ̀ tí court sì wò wípé ok ìdí yẹn wà tangible tí wọ́n sì separate àwọn méjèèjì ìgbà yẹn ni Muyideen lè tó sọ wípé òun lòún ní ilé tó wà nínú Àgbàlá Gabriel Estate but in as much as àwọn méjèèjì ṣì wà legally binded as tọkọ-tìyàwó Muyideen ò lè fẹ́ lòmíì bẹ́ẹ̀ ni kò sì lè claim right lórí ilé tó wà nínú Àgbàlá Gabriel Estate ó lágbára àmọ́ kódà wọ́n tún wá ní tíyàwó bá tún wá lọ rí evidence tó tangible tender ní kóòtù pé àwọn méjèèjì làwọn jọjọ nílé tí Muyideen bá nìyẹn o Muyideen wọ gàù pátápátá nìyẹn abẹ́rẹ́ pọ́rọ̀ ìlágbára ogbẹ̀nù tán kí ló opinion ti yín nípa ẹ máa bá mi fi sí comment àmọ́ ẹ tún jẹ́ àlọ́ka comment gẹ́gẹ́ bí ìṣe wa as usual káwọn táwọn yẹn ti ń sọ nípa ọ̀rọ̀ yìí ní under comment fídíò Alfa Alfolani Adéníran Ayọ̀bámi Àjàó ó ní Muyideen ló ní ilé kì í ṣe ìyàwó rẹ̀ Alẹ́ Òtúnráyọ̀ ní Muyideen is an ingrate ẹ̀gbọ́n ṣé Muyideen ló ní ilé lóòótọ́ kì í ṣe ìyàwó ẹ̀ because they are still legally binded by the court so anything tí
ó bá jẹ́ tọkọ tìyàwó náà ni except tí Muyideen bá lè divorce ìyàwó legally by after àgbà yẹn ó ṣe wá lè máa claim right pé òun ló ní ilé náà ó lágbára. Sulaiman Dare Ẹ̀dùn ó ní wàhálà be like bicycle honestly wàhálà gidi leléyìí. Ridwanullah Hussein òun náà ni this issue was very deep. The fact is with husband and wife. Let the husband tell us the facts on this issue. Oga. Another commenter, MC, only court wedding care. I dey craze. But sincerely, àti ṣe court wedding kọ́ ni problem, but àti keep to that promise táwọn èèyàn máa ń ṣe, àti keep to that rules and regulations to come along with court wedding. The problem tí ọ̀pọ̀ ní, and I don't know why. Mi dẹ̀ mọ reason tó fi ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn couples wọn kì í fẹ́ abide by the rules and regulations of court wedding tí wọ́n lọ ṣe. Nígbà tó mọ̀ pé wọ́n ní tó bá ní oògùn àrìndọ̀ kó má bá wọn jáyán. Tó bá ti mọ̀ pé ò ní liver, don't go into court wedding then. Jẹ́ kí partner ẹ mọ̀ pé you are not ready for a court wedding. If he or she is fine with it, ó máa fẹ́. Tó bá dẹ̀ wò pé kò tẹ́ wọn lọ́rùn, you people will part ways. Not that pé wàá tọ̀yàn kan wọnú court, wàá tọ̀yàn kan wọnú marriage at the end of the day wàá lọ máa ṣe balabala blue. Anyway, ẹ̀yin èèyàn kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi fi sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín, kẹ̀sì máa bá mi like and share ètò yìí kó máa lọ lórí ayélujára. Títí dìgbà míì, ó dàbọ̀.